kele arúgbó jẹ gbèsè ta ni yóò san. Bàbá tún ti fọ́ báàfù tẹ̀ ṣe máa fọ̀ yín. Bàbá gbàyà dáradára bàbá òṣì bàbá ara rẹ̀. Ṣọ́wọ́n yín sí mi ṣọ́ni wá báyé mi jẹ́ fámílì mi. Ẹ̀yin ni lánàá ẹ̀yin ni lónìí. Ṣẹ́yìn nìkan ni. Bàbá òṣì bàbá dáradára gbàyè yóò ṣì. Mo máa ń sọ̀rọ̀ sí mi ṣàkàṣàkà. Ṣé torí báàfù tí mo fọ́? Èlò gan-an ta báàfù. Ẹgbẹ́ ló ṣí sọ̀jà rẹ̀ lè ra ni. Ṣé lè ra báàfù yìí? Ṣé nǹkan tó fàájú àtẹ̀ṣe wà? Ṣé lè ra báàfù yìí padà ni? Mo béèrè lọ́wọ́ yín. Ẹ̀yin bàbá dáradára ṣé mi ni mo kó bá yín àbọ̀ wọn yín sí mi? Ẹ̀yin atọ́kùn máa ń pa àmọ̀ lọ, mo máa lọ àgbáyé yóò ṣì. Ẹ̀yin tẹ́tí fọjú àárọ̀ yín ta káìtì ẹ̀ wá fọjú alẹ́ yín gba pàrú fọmọ inú yín. Ẹ̀yin bàbá òṣì bàbá dáradára má dání. Wàhálà tí wọ́n ṣe torí ewu tí mo wò mọ́ yín lórí ló yẹ kí n gbá ìtì àbí kí tẹ̀ gbá ìtì ẹ kó ṣìtà àmìjà sọ̀njà yẹn. Kẹ́misọ́lá, ibo ni ìyá ẹ̀ wà náà? My dear, Kẹ́misọ́lá mi. Kẹ́misọ́lá. 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 Kí ló ṣẹlẹ̀? Mo dé ṣọ́ọ̀bù nígbà tí mo bọ̀ láti ibi iṣẹ́, but it has been locked up. What happened? Ṣé orí ìròyìn náà ló ṣe wà Kẹ́misọ́lá? Kẹ́misọ́lá ìfẹ́ mi. Wọ́n lóun ló ń ṣe ọmọ. Mi fẹ́ kó máa ronú ma, I don't want you to think again. Mi fẹ́ kó fi ìrònú pa rẹ̀ kó fi ìrònú ṣe ra léṣe. I don't want you to think again. Ìfẹ́ mi, kí ló dé? Kẹ́misọ́lá mi, olólùfẹ́ mi. Báwo ni mi ṣe ní ronú? Sọ fún mi. Láti bí ọdún mẹ́ta àtààbọ̀ láti ṣègbéyàwó, mi ò gbọ́ pá, mi ò gbọ́ pó. Nígbà wo ló máa jẹ́? Ìwọ náà wo mọ̀yá láṣọ, tọ́jọ́ ṣègbéyàwó nígbà kan náà. Ọmọ kejì ló ń tọ́ lọ́wọ́. Níbo ló ń tiyan rí tèmi ò tiyan tèmi? Wọ́n sọ pé kí n má ronú mọ́ mi ṣe ní ronú. Ṣé ó ṣe pọ́nà ti gbàgbé mi láwùjọ àwọn ọlọ́mọ báyìí? Ọlọ́run ní gbàgbé wa. Má fi ìrònú ṣe ra ilé ṣe. Ọlọ́run máa ṣe ọmọ fáwa náà. Mi fẹ́ kó máa ronú. Má ní dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa. Àwa náà máa bí ọmọ tiwa. Fùfú láwọlé sú èmi epo pupa. Láì ṣe pé mo jẹ́gún èmi. Fùfú àti epo pupa. Ṣé mo jẹ mẹ́rin ṣá? Rí àtọ́lọ́wọ́ àjọṣàdé olú ìyá báyìí àbí báwo la túbọ̀ tọ́bi ṣe wá rí báyìí tí mo wá jẹ ẹni tó padà wá tọrọ jẹ fùfú àti epo pupa ló jẹ́ pé mi ò mọ fùfú jẹ nígbà ayé mi gan. Màdárí jí mi. Má jẹ́ bàbá ìlọ́lọ́. Ṣé ìtìlẹ̀ náà? Ọmọ ìtìlẹ̀ náà ó ti bá mi gẹ́tì nǹkan tí mo lè rí. Ilé tó tún ń pè.
farabalẹ̀, àti ẹ̀bá títí náà máa fi. Hello. Ọlọ́run mi ò rẹ̀. Kí ló ń ṣẹlẹ̀ sí ìgbéyàwó mi báyìí? Kí ló dé? Kí ló dé? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ sí mi? Nígbà tí mo wà ní school, mi ò ṣe ránu, mi ò ṣe ránu. Mo mọ̀ kó táwọn ẹgbẹ́ mi ń dánwò skul tó ń fà mí sí. Mo mọ̀ ń báyà mi nì ibi tó bá fẹ́ lẹ́mọ̀ṣọ́ mi ṣọ́nú ṣọ́. Kí ló wá ṣẹlẹ̀ sí mi? Kí ló ṣẹlẹ̀ sí ìgbéyàwó mi? Ọlọ́run. Ọlọ́run má fi mí sílẹ̀, ṣàánú fún mi. Jẹ́ ń dọ́lọ́mọ láyé. Má ṣe mí lágàn. Kò ságùn ònú fámílì mi. Má jẹ́ ń jìyà ìmọ̀dí, tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ní dáríjì mi, tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ àwọn òbí mi ní foríjì mi, má jẹ́ ń jìyà àwọn òbí. Ẹni tó dẹ́ṣẹ̀ ni kó jìyà ẹ̀ṣẹ̀, má jẹ́ ń jìyà ẹ̀ṣẹ̀ tí mi ò mọ̀dí. Ọlọ́run ṣàánú fún mi, dáríjì mi. Ọlọ́run. Tayo. Táyì bọ́ lọ wá dé báyìí. Mo sọ ọjọ́ ṣọ́ọ̀bù tó júwèé fún mi yẹn. Mo ti wà wájú ṣọ́ọ̀bù. Wàá kí nìkan ta gas máa bọ̀ mọ́ wà wájú ṣọ́ọ̀bù. Okay. Okay. Ọ̀rẹ́ mi. Alpha. Mo wà wáyé. Ojú ẹ̀ ni. Ọ̀rẹ́ mi. No. Wọ́n get started. Jókòó. Ṣọ́ọ̀bù náà lè wá wà òkè fáìn. Ní wọ́n ti ṣọ́ọ̀bù rí gan. Ọlọ́run ni o. Ọlọ́run. Báwa ní sí báwa rẹ̀ bí ti báyìí. Everything lọ dídí. Ẹ bá ṣe gbọ́n ojú ẹ̀gọ́ tilẹ̀ ń dán. Àwọn babes nǹkan. Àwọn ọmọ wà ọkọ̀rá àwọn ọmọ bàfọ̀ náà kò sọ́mọ ọ̀gbọ́n láyé dà. Ṣé àgbà máa ṣe ọmọ? Ẹ pẹ̀lẹ́. Mo sọ yín pé kẹ́ fún mi lówó mi ò tọrọ owó mi ò kí ṣú ní bára ẹ̀wọ̀n mi látòkè délé. Má ṣe ẹjọ́ mi ò mọ̀ bóyá kò lè bẹ̀rẹ̀ lónìí. Tẹ́ bàbá yìí láti bẹ̀rẹ̀. Kò sí wàhálà àbí kí ni mo gbọ́ tẹ́ sọ. Okay. Ṣé wọ́n mọ̀ bí ṣọ̀gbẹ́ láti mú fún 3-0 òní ìmúṣú máa bí tè? Wàá mọ̀ pé tànà ni ìgbàgbé èmi ìmú múra ẹ̀tàn mi. Lé ayò ọmọ double six. Double six. Mo sọ fún ẹ. Wọ́n ní mo máa lù ẹ́. Ìwọ owó yá dáa. Dúró.
àwọn wo ló tún pè ẹ́ gan. Hello? Congratulations! Ẹ kú ewu ọmọ náà Ọlọ́run máa dá sí. Ọkùnrin àbóbìnrin. Ọkùnrin láńtí. Congrats. Ìyàwó mi wà. Èmi àti ẹ̀nà àjọ máa wá kí ní. Alright, máa jíṣẹ́ fún un. Okay, ó dá, máa tún máa pè yín. Ọlọ́run máa ṣe o. Ẹnìkan ló tún bí ọmọ tó tún rí ọmọ fún mi. Ọjọ́ wo gan-an ló máa wá yọ̀ fíìmù? Ọjọ́ wo ló máa wá yọ̀ fíìmù náà? Àbábùrú ẹ̀kọ́ ló wá yọ̀ ọmọ fún yẹn kó tún bímọ. Mo tọwọ́ àlàbòsùn, ọjọ́ wo lèmi fẹ́ bímọ tèmi? Irú ayé wo ni mo wá báyìí? Níbo ló ti yan orí tiẹ̀ tí mi ti yan tèmi ni? Ọkọ mi Ọlọ́run ti gbàgbé mi. My dear, mo ti sọ fún ẹbí kó má máa sọ statement ìwọ̀n mi láìkẹ́. Wọ́n lè ṣe mo máa sọ pé Ọlọ́run gbàgbé wa. Díẹ̀ Ọlọ́run ti gbàgbé. Ọlọ́run ò gbàgbé anybody, má máa sọ̀rọ̀ yẹn mọ́ mi láìkẹ́. Ọlọ́run ò gbàgbé anybody. Àsìkò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ọlọ́run máa ṣe ọmọ tiwa náà fún wa. Àwọn òníwáyé ayé lásán, mo ti máa sọ fún ẹ several times. Má máa sọ statement yẹn báyẹn fọ́lọ́ mọ́. Àwa náà máa bímọ tiwa. A máa lọ́mọ tiwa máa bímọ tiwa láyè. Mi like ẹ̀ Ọlọ́run máa ṣe ọmọ tiwa náà fún wa. Àwa náà máa lọ́mọ tiwa lágbọ́n mi ìfẹ́ kó ronú mọ́. Ibi mo fẹ́ ṣe. Kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Adúpẹ́ fọ́lọ́. Ṣáájú wa, ẹ bá mi ṣe ń dómi. Eléèlò. Ó ní 500 tí mo máa ń ṣe yẹn náà. Ó ní 50 naira. Kí ló forí kúkú yín gan-an? Ẹ ṣí èrè ni. Kí ló lè bọ́ dẹ̀ ni? Kí lè fọ́ tẹ́tẹ́tẹ́ ìjẹsà wá? Ṣé ẹ wọ wèrè ni? Mo lè gbọ́ tún ìfún yín. Ẹ mọ̀ òyìnbó tilẹ̀ ni. Ṣé ẹ gbádùn? Ẹ fún wa yìí ni. Kí ni sọ ẹ fún ẹ? Kí ló dé báyìí nù? Ẹ sọ ẹ lè ọ̀sẹ̀ níbi Ṣé kọ́sítọ́mà lọ fún mi ni? Mi sọ fún yín kẹ́ tó wá gba tẹ́bí. Kí ló dé ná? Ṣé ẹ fẹ́ ní kọ́sítọ́mà fún mi ni? Mi láìkẹ́ o. Mi láìkẹ́ kí ló dé ná? Kí ló fa gbogbo rọ́bìṣì yẹn ná? Kí ló dé gan-an? Ọ̀rẹ́ mi ẹ̀jẹ̀ tó lọ bẹ́ẹ̀ má bù ú. Irú ṣe ti jáwọ́ mi. Mi láìkẹ́ o. Mo sọ fún yín kẹ́ tó wá gba tẹ́bí báyìí nà. Ìyà jẹ mí o. Ìyà jẹ mí o. Ibi Adéwà bá ṣàkẹ́. Ìyàwó jẹ mí káàkiri. Mo bá dé títí mo lọ ṣọ́bọ̀dọ̀ àwọn tó ṣe lóbi. Bẹ́ẹ̀ mo dẹ̀ lọ́mọ láyé. Mo bímọ mo ṣe gbogbo ẹ̀tọ́ tó yẹ kí n ṣe lórí ọkọ mi ni mo ṣe pátápátá. Báwo ni irú nǹkan bá ṣe wá ṣẹlẹ̀ sí mi Ọlọ́run? Ṣé mo wá sọ pé ẹ̀san ìwà mi ló wá ké lórí mi látàyè ni? Ọlọ́run o, ojú mi wo ibo lójú ẹ wà. Mo sọ pé ó kì í fìyà jẹ dàgbé. Dáríjì mi, ìyà yìí ti pọ̀ jù. Ẹni tó yẹ pé kò lè rọ́bọ mi gan kó má ṣe dàsákà olówó àdán omi sí mi lórí ló sọ̀rọ̀ sí mi torí pé mo ṣọmọ ọ̀dọ̀ ọmọ mi tí mo kúkú bí gan mi kúkú mọ́ mi tó gbé ṣé àwọn àjẹjọba.
My dear. Kí ni tó sùn? Wọ́n alẹ́ ìwà tí wá fẹ́ máa pọ̀ jù lórí ọ̀rọ̀ ẹ̀rọ bí èyí. Lóòótọ́ ilé obìnrin ò pẹ́ sùn. Ṣùgbọ́n kò sàbújà lọ́wọ́ ọ̀pẹ. Ní ìfẹ́ kó máa ronú lórí ọ̀rọ̀ ẹ̀rọ bí wa. Mo kì í ọ̀rọ̀ tó ń ṣe máa ṣọmọ fún wa. Mo bí mo ṣe máa sọ fún mi every time. Ní ìfẹ́ kó máa ronú. My dear, ọ̀rọ̀ kọ́kọ́ ìkọ́ aṣọ sí lọ́kàn tí mo fẹ́ sọ fún wa. Kí ni mo fẹ́ ká lọ àdọ́tọ̀ mi? Wọ́n bí ta bá àdọ́tọ̀ mi àti bẹ́ẹ̀, wọ́n lọ máa ṣọmọ tí wá fún wa. Orí ọmọ ló ṣàpọ̀mọ́ wáyé. Ọmọ rẹ̀ ń dá lóòótọ́, ọmọ rẹ̀ ń dá, ṣùgbọ́n ọ̀gá o. Wọ́n máa forúkọ ọmọ tí ò ṣe tèmi, wọ́n máa fi pè mí, ọmọ tí ò ṣe pé mi ni mo dẹ̀jẹ̀ sí lójú. Wọ́n máa forúkọ ẹ̀, wọ́n máa fi pè mí. Àmọ̀ràn yẹn wà òkè, àbí? Àwọn àgbà ṣàgbọ̀, wọ́n lórí ọmọ ní pọmọ wáyé. Bóyá tí bá tiẹ̀, bóyá tá bá ṣe bẹ́ẹ̀ lóòótọ́, bóyá Ọlọ́run ọwọ́ láì, á ṣàánú fún mi. Á jẹ́ kó rí bẹ́ẹ̀ fíìmù náà. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Bẹ́ẹ̀ ló ṣe máa lágbára Ọlọ́run tí àwọn náà sí. Ó máa pèsè ọmọ tí wà ní fún wa. Àmì ọkọ mi. Jẹ́. Yes. Èrò kọ́kọ́ sọ sí mi lọ́kàn sí ibi bá ṣe ń sọ̀rọ̀ lọ. Kí ni ẹ o? Jẹ́. Yes. Ṣé ìwọ ò rò pé àìyọjú sí dáàdì ẹ̀ láti jọ ìmọ̀ ó lè fa ìṣòro sí àìrọ́mọbí wa ni? Ṣé ìwọ rò bẹ́ẹ̀ ni? Àbí kí ló wá dé tó lọ sọ́dọ̀ òun láti jọjọ ẹ̀? Tòótọ́ lọ́rọ̀ tó sọ. Ilé bàbá ọmọ ọ̀ṣà kì í bọ̀mọ̀ lérò. Kí ló wá fẹ́ ṣe mí láti máa yọjú sí bàbá tó bí mi lọ́wọ́? Tó bá ti di àárọ̀ ọ̀la, màá gbé mọ́tò lọ sí bàbá tó bí mi lọ́wọ́. Torí tèmi àti ẹ̀. Ó ṣe ọkọ mi, ó ṣe. Ayé ọ̀sùn dùn kìkì bí wọ́n sọ. Wá fi mí sílẹ̀ láti ìjọ. Ó dánwọ́ wú. Mo bíbọ̀. Ìgbà tí mo dẹ̀ bí ẹ̀dẹ̀ lélẹ̀, ó ṣe ẹ̀tọ́ tó yẹ kí n ṣe lórí ẹ̀. Mo rẹ̀ lọ skúù. Mo fún ẹ lówó oúnjẹ. Mo ra bàtà àti aṣọ tó dáa tìgbàlódé mo rà sí ẹ lọ́rùn. Kò yẹ kó jèmi ló bá fi sílẹ̀. Kò yẹ kó jèmi ló bá fi mí sílẹ̀ báyìí níbi nìkú. Ìwọ náà wo orúlé tí mo gbé, ìwọ náà wo aṣọ bàbá èyí kò bá ọmọ tán ni mò ń wọ̀ kiri. Kò dáa, mo wá ń ṣiṣẹ́ ẹ̀gbẹ́ káàkiri kí ni ìrànwọ́ mú lọ sẹ́yìn. Èmi Adéwálé fúnra ara mi, mo wá ń jẹ fùfú àti epo pupa. Màmá fọ́pọ̀ tó dẹ̀ mọ̀ yín pé mi ò mọ fùfú jẹ, òru ẹ̀ lásán gan. Mi ò lè dúró tí ó bá gbé mi léèbí ìdí. Èmi ò wá ṣọmọ ọ̀dọ̀ káàkiri bí mo ṣe ń ṣalábàárù. Bí mo ṣọmọ ọ̀dọ̀, èyí tí mo tẹ̀ wá ṣe kọ́ yìí, ibi tó ti ń ta dóbi àtẹ̀yìn. Elógan làwọn kan ń pa. Èlò lọ gbọ́ lójúmọ́. Èmi kò bá fún mi lówó kí n fi jẹun, kí n fi bọ́ bùkátà. Dọ̀tún, ṣó dáa bó ṣe dàgbà tó yìí. Ó dẹ̀ mọ̀dágbọ́ àti níyàwó, mi ò mọlé tó ń gbé. Ṣó dáa? Kò dáa o. Kò dáa, èyí tó ṣe yóò dáa rárá. Kò dáa o. Bàbá mi. Kì í ṣe pé ó wù mí náà láti má tọ́jú mi. Ṣùgbọ́n kádàrá ò ṣe kọ̀ láìgbà. Kí ló sọ ọkọ mi? Kádàrá ò ṣe kọ̀ láìgbà. Ṣùgbọ́n láti wákàtí òwe ìyà ò tún jẹ yín. Mo ti ṣetán láti mú yín kúrò nínú ìyà tẹ́wà.
máa gba ilé tuntun fún yín máa dé ìrànṣọ sí wọn. Ọlọ́run ṣe. Ẹ jẹ́ kí n fún yín lówó kí n fi máa tọ́jú ara. Ìgbà 150. Kí ni mo fẹ́ fi ṣe? Ẹ fi take care ara yín.